Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé happy Saturday to you all o. Ẹ̀yin Mùsùlùmí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ṣé ọjọ́ Sunday kọ́ ni ọdún ni? A máa lọ sí Yídì gbogbo wa, a máa wé kinní sórí, a máa fi borí wa, a máa lọ kírun. Ọlọ́run á gbàdúrà wa o. Ẹ kú múra ọdún o. A bá wa láyé, a bá wa láyé ara. Èyí tún lágbára, èyí tá tún gbọ́ yìí tún lágbára o. Èyí tá tún gbọ́ yìí ó tún lágbára, ẹ̀yin èèyàn lé. Ọ̀rọ̀ àǹtí wa èyí ó lágbára. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí tú àṣírí, wọ́n ń jẹ́wọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe nínú pálásì bàbá Wẹ̀rìnlá. Wọ́n ní onífá tí kábíyèsí ti lé kúrò ní inú pálásì wọn. Wọ́n ní òun ni àǹtí Wáyé náà lọ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú allegedly tí ó ní kán lọ bu iyẹ̀pẹ̀ yẹn wá. Ṣé ẹ mọ̀ pé mo ṣe gist kan lánàá pé wọ́n lọ bu iyẹ̀pẹ̀. Wọ́n láwọn fẹ́ fi da àárín àwọn àti Queen Naomi àti bàbá Wẹ̀rìnlá rú. Wọ́n ní ètò wá jẹ́ pabambarì ẹ̀ ní pé wọ́n wá ní nítorí bí kábíyèsí ṣe ń fún Tádéníkáwò ní gbogbo nǹkan tán ní, ìtorí ẹ̀ ló ń fi lọ ṣiṣẹ́ yẹn. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ìtú lágbára. Ṣé ẹ mọ̀ pé àti bẹ̀rẹ̀ ni Queen Naomi ti sọ pé àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú ọ̀rọ̀ àǹtí Wáyé. Tó dẹ̀ jẹ́ pé kábíyèsí ò ka ọ̀rọ̀ wọn kún. Wọ́n ní àwọn ò ní nǹkan kan mọ́ láti ṣe pẹ̀lú àǹtí Wáyé. Nítorí pé kí ni? Nítorí gbogbo nǹkan tí àǹtí Wáyé ti ṣe fún wọn ní ìgbà tí wọ́n wà nínú pálásì bàbá Wẹ̀rìnlá ni. Ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ ni wọ́n kọ́. Ẹni tí ó dẹ̀ ti rírú ẹ̀kọ́ báyẹn kọ́ nípa ọ̀rọ̀ orogún, ó máa try láti yẹ ara ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́, wọ́n ní ìgbà tí bàbá Wẹ̀rìnlá tí àǹtí wa tí wọ́n sọ̀rọ̀ nípa iyẹ̀pẹ̀ tí wọ́n lọ bù tí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ṣe. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá lanu sílẹ̀ ni o wípé kí ló sún ẹ dé bẹ́ẹ̀? Wọ́n ní bàbá Wẹ̀rìnlá ní ìyà tó bá tọ́ kan fi jẹ àǹtí Wáyé wípé àwọn ò ní dá sí. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí àǹtí wa ro ẹjọ́ tó rò níwájú àwọn elder yìí, wọ́n ní kí bàbá Wẹ̀rìnlá kan divorce àǹtí Wáyé, kan jẹ́ kí àǹtí Wáyé máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n ṣé kábíyèsí lè divorce àǹtí Wáyé nítorí pé ọmọ ilé Ifẹ̀ tí wọ́n jẹ́? Ṣé irú nǹkan báyìí ṣé kò ní fa ogun àti ìjọ̀gbọ̀n? Ìgbà tí wọ́n tún wá ń jẹ́wọ́ míì tí wọ́n tún ṣe, wọ́n ní bàbá Wẹ̀rìnlá ní àwọn ò tiẹ̀ fẹ́ dá sí i, pé nǹkan tó bá wu àwọn elder yẹn kan ṣe fún àǹtí wa, kí wọ́n dá ẹjọ́ wọn. So bí a ṣe gbọ́ o, wọ́n ní bí inú ṣe bí àǹtí wa Fashion nìyẹn o. Tí àǹtí wa Fashion tí ó gba ọ̀dọ̀ bàbá Wẹ̀rìnlá lọ, tí wọ́n lọ ń bínú níwájú bàbá Wẹ̀rìnlá, wípé báwo ni bàbá Wẹ̀rìnlá ṣe ní pé kí Christiana kó gbé Coke wá sí Coca-Cola drinks ní o, ó pọ̀ o, pé báwo ló ṣe máa gbé wá sí ibi event ọmọ òun ní ọjọ́ birthday àwọn ọmọ òun. Òun ni òun bí ìbejì, òun ni ìyá àwọn ìbejì. Òun ni òun ní ojúṣe láti ṣe níbẹ̀. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá ń wò báyìí, wọ́n ní wọn sọ nǹkan kan. Wọ́n ní báǹtí wá ṣe kúrò níwájú bàbá Wẹ̀rìnlá bó ṣe lọ bá Christiana nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé yẹn wọ́n ló máa ń wá sáàfin bí ìgbà tó yẹ pé ààfin gangan ló ń gbé ni. Wọ́n ní bó ṣe lọ warn ẹ̀ nìyẹn pé òun forbid ẹ̀ kó kúrò nínú pálásì, kó fi ọkọ òun sílẹ̀ fóun, kó má ever wá sí inú ààfin yìí mọ́. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ó bá gbé ojú wo àǹtí wa Fashion o, ló bá sọ fún yín pé ṣé òun ni bàbá Wẹ̀rìnlá ni. Ipe right wo ló ní láti sọ fún òun kó má wá sínú pálásì mọ́. Ipe ṣé ìgbà tí òun wá sí inú pálásì, ṣé Queen Naomi stop ẹ pé kó má wá sí inú pálásì mọ́?
Ipe ìgbà tí Queen Naomi ò ti lè stop ẹ̀ yẹn kò ní right láti stop òun kó má wà sínú palace mọ́. Ibi tó bá wù ú ló lè rìn sínú palace torí nǹkan lọ bá òun dẹ̀kọ́ ló máa pàṣẹ fún òun bóyá kò ń wá sínú palace àbí kò má wá sínú palace. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló lágbára. Ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa Christiana wọ́n máa lọ sọ fún bàbá Erin ńlá ni. Wọ́n ní ìgbà tí bàbá Erin ńlá gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní kò funny o. Wọ́n ní ọ̀rọ̀ yìí kò funny rárá wípé bàbá Erin ńlá ní kí ni ti àǹtí wa Fashion tó máa pàṣẹ fún òun ní inú palace àwọn láti sọ nǹkan tí àwọn máa ṣe. Ipe kí ni right wo ni àǹtí wa Fashion ní láti sọ fún Christiana pé kò gbọdọ̀ wá sínú palace mọ́. Ipe irú right wo ni àǹtí wa Fashion ní láti pàṣẹ. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọba yẹn wọ́n like kéèyàn máa pàṣẹ. Torí ọba ó ba lórí ohun gbogbo ni. Ọ̀rọ̀ yìí déwájú àwọn elders allegedly bá ṣe gbọ́ o. Wọ́n láti àwọn elders wọ́n ná dá àǹtí wa lẹ́bi lọ́pọ̀lọpọ̀ wípé kò ní right láti sọ fún ẹni. Nítorí Equity Pharmacy òun ló fi gbé ìgbésẹ̀ tó gbé yìí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ó ní inú bí òun nítorí pé bàbá tó ń lọ bá sọ fún òun wípé màmá Queen wa wípé ó ń lo nǹkan láti fi so Queen Naomi àti kábíyèsí pọ̀ ní kí kábíyèsí máa fi nífẹ̀ẹ́ Queen Naomi. Ó ní nítorí ẹ̀ ló ń fi gbé ìgbésẹ̀ tó ń gbé yìí. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ọ̀rọ̀ àwọn àǹtí wa gbogbo yìí ẹ̀ rí pé ó gba sùúrù. Ẹ rí pé ó gba àdúrà ó dẹ̀ gba sùúrù. Kí ló dé? Tí bàbá Erin ńlá bá ń fún ọmọ wọn ní nǹkan, ṣé bàbá Erin ńlá ò ti bí ọmọ yìí kó tó di pé ó wọnú ààfin ni? Ṣé wọn ti bí ọmọ yìí kó tó di pé ó wọnú ààfin ni? Kí wá ló dé tó jẹ́ pé ilé ayé ó nira fún yín? Kí ló dé tó jẹ́ pé ẹ fẹ́ kí bàbá Erin ńlá kó tọ́jú ọmọ wọn àti ìyàwó wọn? Kí ló dé? Ọ̀rọ̀ yìí ó mà ti wá ń ju nǹkan tá a máa lérò lọ, ẹ̀yin èèyàn lé. Ó nínú òun ò dùn nítorí pé òun mọ̀ pé kì í ṣe ìfẹ́ lásán òun ni ó wà láàrin kábíyèsí àti Queen Naomi, pé èèyàn kan ló ń rú iná ìfẹ́. Ipe nǹkan tí òun dẹ̀ gbọ́ ló ń fi gbé irú ìgbésẹ̀ báyìí. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ilé ayé le. Nǹkan tó gbọ́ òun ló lọ fi ṣe gbogbo àwọn iṣẹ́ tó ṣe yìí. Pẹ̀lú gbogbo bó ṣe ṣe, ṣó wá nísinmi? O ò nísinmi. O ò nísinmi nítorí pé nǹkan tí ò ń ṣe tiẹ̀ ló ń jà fún. Nǹkan tí ò ń ṣe tiẹ̀ ló ń jà fún. Wọ́n ní bàbá Erin ńlá ní nǹkan tó bá wù wọ́n kàn ṣe fún o. Ipe nítorí ètò ṣe yìí ó ti kọjá ààyè ẹ̀ pátápátá. Ipe ó ti kọjá ààyè ẹ̀ pátápátá. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. So a mọ nǹkan tí bàbá Erin ńlá máa ṣe o. Bóyá wọ́n máa lọ divorce ẹ ni o, a lè sọ o. Bóyá wọ́n máa ní kó kúrò nínú palace àwọn forever ni a lè sọ. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bàbá Erin ńlá àwọn ni wọ́n ní àṣẹ. Àwọn ni wọ́n mọ nǹkan tó fẹ́. So nǹkan tá a gbọ́ sí àǹtí wa nìyẹn o. Mo tún máa mú gist àǹtí wa mo wá fún yín torí mi fẹ́ da àwọn gist yẹn pọ̀. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Mo ṣe máa ń sọ allegedly nǹkan tá a gbọ́ la wá torchlight sí o. Orúkọ mi ni Mashola Koyepada, ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá nítorí àṣà àti èdè wa. A fẹ́ kó parun. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní April 15. Ẹ̀yin tẹ́ bá ti send account number yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Mo máa post àwọn tí a ti rí orúkọ wọn fún account number. Màá post ẹ̀ sí abẹ́ gist yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers ẹ ṣé, ẹ kú ìfẹ́. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Today is 29th of March. March máa ti fẹ́ lọ tán. Ìgbà wo la bẹ̀rẹ̀?
Ọlọ́run á dẹ̀mí gbogbo wa sí o ní agbára Ọlọ́run. Àníkún owó, àníkún ọmọ, àníkún àlàáfíà ló máa jẹ́ ti tèmi àti yín ní àṣẹ Elédùmarè. Please share this video, like and subscribe. Ẹ fún fídíò yìí ní thumbs up o, kẹ́ ẹ dẹ̀ subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.